táìtù wa Olúwo of Ìwó ni a kọ́ láti ìgbà kékeré. Onílùú ò ní fẹ́ ó tú. A ti fẹ́ kí ló dàrú. Àwa ò fẹ́ kí wọ́n gbọ́rọ̀ lọ́dọ̀ gọ́fúnà láti kéde ó kọ ipò Olúwo Ìwó. Ẹ̀fẹ̀ ká ṣe yẹ̀ sí Aláàfin of Ìwó. Àwọn àfẹ́ bẹ́ẹ̀ orúkọ Olúwo tá à ń jẹ́ tẹ́lẹ̀ la fẹ́ máa jẹ́ nítorí pé ni wọ́n mọ Ìwó mọ̀ lágbàáyé. Gbogbo ohun tó fẹ́ máa ṣẹlẹ̀ yìí a pàkíyèsí Olúwo sí pé àtúnṣe ni wọ́n yàn wá sí yìí sí o. Àtọpinpin TV tó ń ṣèwádìí òdodo káàkiri àgbáńlá ayé. A jìnnà sáàfin láti bẹ̀rẹ̀ o. Àwọn ọ̀rọ̀ tó ń lọ bàbá, àwọn èèyàn ní ṣé kò sí àgbà ń lù ú tọ́rọ̀ fi rí báyìí. A pe ìdílé rẹ̀ sí àkíyèsí pé kí wọ́n jáwọ́ náà àtúnṣe láàrin wọn. Wọ́n láàrin àwọn ọmọ ọba àti ọba wọn ní ògúnrégé. Àwa náà rí wípé àwọn ọmọ ọba ń bínú lọ́wọ́. Àtọpinpin. Onílùú ò ní fẹ́ ó tú, onílùú ò ní fẹ́ ó tú, kí ló dá làwa wà fún. Onílùú ò ní fẹ́ ó tú. Bẹ́ẹ̀ ṣe mọ̀ wá níléeṣẹ́ Àtọpinpin, àwọn òkè kàn ń he àwọn ọ̀rọ̀ tó bá ń lọ káàkiri orí ayélujára káwa náà wá máa kà á ká máa ẹ̀díìtì ẹ̀ ká máa fọn káàkiri. O broadcaster làwa, àwa ń wo òye tí ń lọ, á gbọ́ tọ̀tún á gbọ́ tòsì, á sì yẹ̀ wò ká tó wá gbé báyìí nílé. Àtọpinpin TV tó ń ṣèwádìí òdodo káàkiri àgbáńlá ayé. Lọ́jọ́ tòní ilẹ̀ Ìwó iná mo balẹ̀ sí o pẹ̀lú èmi àti àwọn ikọ̀ mi. Ẹ ṣe máa rí àwọn bàbá wa èyí tẹ́tì mọ̀ pé àgbà ló tòrò lọ ọba náà ló tó yin ẹ̀rín fún tó ṣe bí òwe ẹ̀yin bàbá wa o. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i bàbá wa, ẹ bá ń dákọ yín fún àwọn tó ń wò wá tó ń gbọ́ wá. Èmi ni ọmọ ọba Lateef Adégbóyèga Abímbọ́lá tí í ṣe mọ́gàjí ìdílé Abímbọ́lá tó sì jẹ́ mọdérin ilẹ̀ Ìwó. Tó ẹ ṣeun bàbá wa, ẹ bá ń dákọ yín. Orúkọ tèmi ni ọmọ ọba Ọlásùnkànmí Ọláwuyì Tádéṣe, èyí tí í ṣe olóyè ọmọ ọba mọ̀jírin ti ilẹ̀ Ìwó tó sì jẹ́ ògúnnágbòǹgbò ní ìdílé Tádéṣe ní ìlú Ìwó. Ìwó mọ́lọ́dún ọba ńlá wà yìí o fún tọjọ́ tèmi. Bàbá wa, àwọn ọ̀rọ̀ ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára, kódà àwọn rédíò tẹlifíṣàn gbogbo wọn ni wọ́n ń gbé tẹ́ bí ẹsẹ̀ kùkú. Àwọn èèyàn ń gbọ́ lọ́tún wọ́n ń gbọ́ lọ́sì. Tá a bá sọ pé àgbọ̀n kankan ti ń lọ ńlẹ̀ Ìwó bẹ́ẹ̀ ni pé èèyàn ń ṣe àbòsí lásán ni. Bàbá lórí ọ̀rọ̀ ti ń lọ ńlẹ̀ Ìwó á mẹ́nubà, ṣùgbọ́n ṣáájú ọ̀rọ̀ náà ẹ bá ń sọ àwọn ọba tẹ́ ti bá lò gbà. Gẹ́gẹ́ bí ọmọ ọba mo wà ní kékeré nígbà tí bàbá wa Kòsírú ẹ̀ tó wà lórí oyè ní nǹkan bí 1945 to 50 kí bàbá wa Rùfáì Adégoróyè kó tó gba ìṣàkóso ọba ní ilẹ̀ Ìwó. Lẹ́yìn rẹ̀ ni bàbá wa Ọmọ́tọ́ṣọ̀ Abímbọ́lá gorí oyè tí wọ́n sì lò gbà pẹ́ kó tó di pé bàbá wa Ọlátúbọ̀sún Àṣírù Tádéṣe gorí oyè. Lẹ́yìn ìgbà náà ló wá kan kábíyèsí Adéwálé Àkànbí gẹ́gẹ́ bí Olúwo. Kábíyèsí wọn. Tó ibi àwẹ̀ làdé yìí, àwọn ọ̀rọ̀ tó ń lọ bàbá,
àwọn èèyàn ní ṣé kò sí àgbà ń lù ú tọ́rọ̀ fi rí báyìí wọ́n láàrin àwọn ọmọ ọba àti ọba wọn ní ògúnrégé wọ́n wá ní ṣé ò sí àwọn àgbà ń lù ú tí wọ́n lè parí ọ̀rọ̀ yìí tí wọ́n lè pẹ̀tù sáwọ̀ bó lọ́ọ́ ṣe rí bàbá wa. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwa wà ní ààfin gẹ́gẹ́ bí olóyè ọmọ ọba láti 2012 di àsìkò yìí a jìnnà sáàfin láti bẹ̀rẹ̀ o tá a ti wà kékeré tá à ń rí tí wọ́n ń ṣe láàfin tí gbogbo rẹ̀ ń ṣojú wa bá a tiẹ̀ fọ́ sí ṣùgbọ́n ẹnu wa tọrọ láti 2012 tá a máa ti ń lọ láàrin ìlú àti láàfin wá rí i pé gbogbo ohun tó fẹ́ máa ṣẹlẹ̀ yìí a pàkíyèsí Olúwo sí pé àtúnṣe ni wọ́n yàn wá sí yìí sí o fún wa ní ọ̀rọ̀ ìsọ nítorí pé àwa náà rí wípé àwọn ọmọ ọba ń bínú lọ́wọ́ a pè ìdílé rẹ̀ sí àkíyèsí pé kí wọ́n jáwọ́ náà àtúnṣe láàrin wọn ṣùgbọ́n Olúwo ní òun ọba ẹnì kankan jà o òun ò ní ìdí àtúnṣe kankan kábíyèsí ẹ má jà á sí bẹ́ẹ̀ ní tí wọ́n yàn wá sí ààfin sí ni pé ká máa tọ́ ọba sọ́nà àwọn tí wọ́n sì ti gbapò wa tẹ́lẹ̀ wọ́n máa tọ́ ọba tó bá wọ̀ lórí oyè sọ́nà ni tó fi jẹ́ wípé tí ọ̀rọ̀ bá fẹ́ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn a pe àwọn ọmọ ọba a pe àwọn ìjòyè a sì pe Olúwo tó bá wà níjòkó pé wọ́n jẹ́ àṣàtúnṣe ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ kábíyèsí tiwa nítorí pé ó ní òun ọ̀bẹ wà níṣẹ́ lórí àtúnṣe kankan nítorí pé òun ọ̀bá ẹni kankan jà. tó ibẹ̀ ni wọ́n ti wá mú ọ̀rọ̀ sọ́dọ̀ bàbá mi kí ni tó ń fàjà gan ṣe mọ̀ pé mo kọ́ a máa ní àpẹẹrẹ tó tó ṣe bí òun ni bàbá wa. a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ọba fún ìlú àsìkò yìí a sì fẹ́ dúpẹ́ fún àwọn bàbá ńlá wa tí wọ́n ti wà yìí bẹ̀rẹ̀ látọ̀rí ẹni tó tẹ ìlú ìdó títí kan ẹni tó wà lórí àpèrè nísìn ọba Abdulrasheed Adéwálé Àkànbí Kábíyèsí. Yorùbá ní ẹni tí ikú bá pa kù là pè ní bàbá tàbí àgbàlagbà. Gẹ́gẹ́ bí ìrírí tiwa láyé torí a ti ń jẹ́ ọmọ ọba nínú ààfin ọjọ́ ti pẹ́ díẹ̀. Gẹ́gẹ́ bí èkejì mi olóyè Mádérìn bí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní tèmi náà láti orí bàbá wa kò sí irú ẹ̀ ní àwa tí ń jẹ́ ọmọ ọba tá a sì ti lọ sí ààfin bó tilẹ̀ jẹ́ pé àkèrè nígbà yẹn a sì jọ lo ìgbà títí di àsìkò yìí tí bàbá wa Abdulrasheed Adéwálé Àkànbí tí wọ́n wà ní ilé àbújá. Èdè àìyedè máa ń wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣe láàrin ọmọ ọba tọ́ba nìkan ó máa ń wáyé láàrin ìjòyè sí ọba gan. Ṣùgbọ́n ní tí àwa bá lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n ti lọ ni wípé àwọn àgbààgbà ni wọ́n á dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì parí ọ̀rọ̀ yẹn ní ìtúsẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé n tá a bá lọ́wọ́ àwọn bàbá wa àwa náà àti ń lò gẹ́gẹ́ bí ẹni tí ikú pa kù gẹ́gẹ́ bí olóyè ọmọ ọba láàfin. Àwa méjèèjì yìí bàbá Mádérìn àti èmi ní àjẹ́ àgbà tá a jẹ́ olóyè ọmọ ọba ní ààfin. torí níta à ń wò ni pé kí ni tó lè fa ìjà gan náà ń táwà ń gbọ́ àhesọ ni o
wọ́n ní oyè téèyàn ọmọ bá máa jẹ pé ó ti di owó gọbọi para ti ń gbé yín nínú àtàwọn nǹkan míì ṣùgbọ́n àtọpinpin àlè wá pé nítawa náà rí wọn á gbé e ta àwọn akọ́kọ́ gbọ́dọ̀ wá ṣèwádìí. ẹ ṣeun mọ́jà kì í tètè lọ sí ìbéèrè yìí. Tòótọ́ ni a ti gbọ́ wípé Olúwo Ìsìn ọba Adéwálé Àkànbí wọ́n ti ní àwọn fẹ́ máa gbowó láti fi ọmọ ọba jẹ oyè ọmọ ọba. ṣé kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀? tí kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. àwa ń wòye wípé ẹni tí ó bá jọba àwọn ni wọ́n máa ń mójútó àṣà àti ìṣe orí ìlú tí wọ́n bá jọba ní. gẹ́gẹ́ bí ìwé tí wọ́n gbà lọ́dọ̀ ìjọba standard of culture and tradition. Tradition and culture. Àwọn ni keepers or custodians. Ara àṣà àti ìṣe tí àwọn ọmọ ọba ìlú Ìwó gẹ́gẹ́ bó ti wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ni wípé tí a bá joyè ọmọ ọba ẹni tí ó joyè kò ní san kọ́bọ̀ fún ọba. oyè ọmọ ọba ni. nítorí pé oyè ọmọ ọba ni. ẹ dáhùn àwọn ìbéèrè tó kù àwọn nǹkan mìíràn tó ń fa ìjà àtàwọn ìgbésẹ̀ tó ti gbé ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré lọ́dọ̀ bàbá mi bó ní a ṣe máa ń jẹ tẹ́lẹ̀. tẹ́lẹ̀ lábàjọyè ọmọ ọba ìdílé kọ̀ọ̀kan ni ó mọ̀ọ́mọ̀ dákọ ẹni tí wọ́n fẹ́ kí ó lọ sójú ilé wọn láàfin tí ó di olùrànlọ́wọ́ tí ó tọ́ ọba sọ́nà. ẹni tó bá ní ìrírí nípa àtónú ààfin ni wọ́n yàn pé kó lọ sí ìrànlọ́wọ́ fún ọba tí wọ́n bá yàn sípò láti máa tọ́ sọ́nà kó má bàa máa ṣiṣẹ́ gbé tàbí tí àsìgbọ́ bá wà kó lè láǹfààní àti máa ràn lọ́wọ́ tọ́ sọ́nà ní ààfin. àìfowó ìjòyè ìrànlọ́wọ́ la wà fún pàápàá jùlọ láàfin àwọn tí ọba já sí pé wọ́n ń síra wọn gbọ́ á ti ṣàtò àtúnṣe kó tó di pé Olúwo gbọ́ tó fi jẹ́ pé olùbádámọ̀ràn ni wá láàfin àti pàápàá pé ohunkóhun tó bá jẹ́ àṣìṣe láàrin ọlọ́mọ ọba sí ọba àpẹ̀tù sí ni. tó n tó bá jẹ́ àṣìṣe láàrin ọlọ́mọ ọba sí ọba ẹ̀ máa ń pẹ̀tù sí. ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá à ń joyè àti èyí táwa jẹ ilé wa ni wọ́n mọ̀ọ́mọ̀ sọ pé ẹ̀ńtà fẹ́ fi sojú àwọn nílé nì wọ́n wà á lọ bá Olúwo pé ẹ̀ńtà yàn rẹ̀ wọ́n sì lè wé láwà nílé wọn. ilé tí wọ́n gángan. yóò wá padà wá ààfin wá gbàdúrà lẹ́nu ọba fún ìtẹ̀síwájú àtònú ààfin. wọn ìfowó joyè o ẹni tí ó joyè kì í san kọ́bọ̀. ẹni tó jẹ́ òkè san kọ́bọ̀. ọba tó bá wà lórí oyè ọmọ ọba tó bá fẹ́ fi joyè yóò pè yóò sọ fún un pé ìjọ òun àwọn àdírè rẹ fẹ́ wá wé oníláwàní ọba ó wà á yan ìmáàmù àti àrẹ̀mọ rẹ̀ tí yóò ṣojú Olúwo níbi tí ìmáàmù ó ti wé ní láwàní lágbóolé bàbá tiẹ̀ yóò wá jó wá sí ọ̀dọ̀ Olúwo láti wá gba ìsúre fún ìtẹ̀síwájú iṣẹ́ tí wọ́n yàn láti ṣe pẹ̀lú
Olúwo fún àtúnṣe ààfin àti lápapọ̀. Ọba Ọlátúnbọ̀sún Tádéṣe ó pe èmi sí ààfin pé láwàní tí wọn ó wé ọ nílé yín rèé o. Àná fún ìmáàmù tó rán wá wé mi láwàní pé láwàní tó wé ọmọ ọba Abímbọ́lá tó ń ré ìwé ńláwàní lágboolé wọn nìyí. Èmi kí mo ra láwàní. Ọba Ọlátúnbọ̀sún Tádéṣe ló ra láwàní tóbi lé ìmáàmù ọba lọ́wọ́ tó wá wé mi láwàní ní agboolé wa. Àti àrẹ̀mọ ni wọ́n wá wé mi ní láwàní, ìyẹn ọmọọba Ràúfù Tádéṣe. Kí ló kọ agboolé yín bàbá? Ní ilé Dáúdù Abímbọ́lá ní Òkè-Ọlá. Ni wọ́n sì sọ bó sì rí pàpàdé ọgbà tí àwa fẹ́ di oyè torí ìgbà kan náà ní ọba Ọlátúnbọ̀sún Tádéṣe kìíní ló fi àwa méjèèjì ló fi wá jẹ oyè. Àwọn jẹ oyè Mọdérin, èmi jẹ oyè Májírin. Ọba Ọlátúnbọ̀sún lọ ra láwàní fún àti ìwé Mọdérin ní láwàní ló sì láwàní fún èmi gan láti wé mi gẹ́gẹ́ bí Májírin. Ṣùgbọ́n ọba Tádéṣe tún tẹ̀síwájú ní ọ̀dọ̀ tèmi pé ó tún fún mi ní 10,000 naira pé kí n lọ fún àwọn alálàáfáà tí wọ́n ṣàdúrà nítorí láwàní tí a fẹ́ fi wé mi gẹ́gẹ́ bí Májírin ilẹ̀ Ẹ̀wó. Tó dípò kí ó gba owó lọ́wọ́ ó tún fún wọn lápò ara rẹ̀, ó tún fún mi ní owó pé ká lọ fi ṣàdúrà. tó lédè kan ohun tí ẹ̀ ń wí ni pé owó tí wọ́n wá gbélé oyè lórí tó jẹ́ oyè ẹ̀yin lọ́mọọba pé ẹ̀yin ò faramọ́. Ara ọ̀kan tó ń fa èdè àìyedè láàrin yín tó àlè pè níjà tó ń fa èdè àìyedè láàrin kábíyèsí àti àwọn ọmọọba ilẹ̀ Ẹ̀wó. Àwọn kan olóòtú ń fa èdè àìyedè tó rọ̀ fi wá búrẹ́kẹ́ báyìí káàmì parí láti ìjọ ìtòkùdà àkókò yìí. Nítorí pé ó jẹ́ ìyàlẹ́nu fún wa pé a fẹ́ kò ní ìlànà tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àṣà wa. Ó jẹ́ ìyàlẹ́nu fún wa pé wọ́n ní káwa máa fi owó jẹ oyè ọlọ́mọ ọba. Ṣùgbọ́n nígbà tí a gbọ́ inú wa ò dùn sí i. A sì sọ fún àwọn ọmọ wa pé ẹ padà sí ọ̀dọ̀ Olúwo, ẹ lọ ní ìfikùnlukùn lórí rẹ̀ pé ẹ tún ṣàlàyé fún wọn bá a ṣe tẹ́lẹ̀ nìyí. Tí ó bá tiẹ̀ yí padà ó yẹ ká ti gbọ́ ṣáájú, kì í ṣe pé ní èsì. Àwọn ọmọ wa sì láwọn lọ, wọ́n ní àwọn lọ lẹ́ẹ̀kínní, àwọn lọ ṣàlàyé fún Olúwo. Ṣùgbọ́n Olúwo dúró lórí ẹsẹ̀ pé àwọn máa gbowó ni. tó lédè kan ẹ faramọ́ àfọwọ́jòyè. Ẹ já lọ sí àwọn nǹkan míì tó tún ń fa èdè àìyedè. Wọ́n lọ́rọ̀ ó ṣe Aláàfin kò ṣe Aláàfin, kí ni tó ń ṣẹlẹ̀? Èmi rò pé kábíyèsí kàn ń sọ ìyún wípé bí àwàdà pẹ̀lú kábíyèsí ọba Ọwọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́tù Aláàfin ti ilẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n wá ṣe àbẹ̀wò sí Aláàfin ni. Àwọn rò pé a kàn fi ìyún jẹ ọ̀rọ̀ ìjẹ̀wò lásán, kàn fi ṣàwàdà ni. Wọ́n ní a sọ pé Aláàfin ti ilẹ̀ Ẹ̀wó pé èèyàn ọba tó ń dìde sí ọ̀rọ̀ yẹn náà lọ́sílẹ̀. Ẹ ṣeun. Ó jẹ́ bíi nítorí jẹ́ kàyéfì fún àwa gan nígbà tí a gbọ́ pé bàbá wa ọba Abdulrasheed Àkànbí Adéwálé wọ́n fẹ́ máa jẹ́ Aláàfin tilẹ̀ Ẹ̀wó. Nítorí wọ́n á jẹ́ ó jẹ́ ìyàlẹ́nu ni pé wọ́n tún wá fi kún pé àwọn lọ rí gómìnà lórí ẹ̀ láti bá ní yí àpèlé wa pé Olúwo tilẹ̀ Ẹ̀wó sí Aláàfin tilẹ̀ Ẹ̀wó. Ìyẹn ni ó tún wá kọ wá lẹ́nu lóminú nítorí wípé tí wọ́n bá fi lọ rí gómìnà ó fi hàn pé wọ́n fẹ́ kí gómìnà
kó fi ohun ìlú kó fi Ẹ̀kún tẹ̀lé. kó sọ ohun tó kó yí ó kọ tá a ti ń jẹ látẹ̀yìnwá kó bá yí padà sí Aláàfin. Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ nìkan ni àwa sì gbọ́, kò sí Aláàfin ní Ìwó. Olúwo tá a ti ń jẹ́ ó tùbà ó tù wá lára. Olúwo tá a ti ń jẹ́ ó tùbà ó tù wá lára tó. ìgbà táwa gbọ́ táwọn ọmọ wa dà wá bá wa nígbà ó yẹ ká kìlọ̀ fún kábíyèsí o pé bẹ́ẹ̀ náà wọ́n láwọn ọmọ jẹ́ mà àwọn ọmọ jẹ́ Ẹ̀míà àwọn ọmọ jẹ́ Emperor. emperor. Nígbà yẹn a tẹ̀ mọ́lẹ̀ sọ pé ọ̀sọ́rọ̀ ń bẹ̀ ẹ má wulẹ̀ polongo yẹn kábíyèsí ọ̀yà ń bẹ̀ ọ̀tọ̀ ẹ ní ẹ̀rọ ẹ̀sìn ọ̀tọ̀ ní ọ̀rọ̀ táìtù wa Olúọ̀fì wo ni a kọ́ láti gbà kékeré ńlọ́pọ̀lọpọ̀ náà sì mọ̀mọ̀ wá tó sì jẹ́ pé òun ló fún wa níyì káàkiri àgbáyé. Gbogbo olùdájọ́ rí bákan náà àwọn òyì orúkọ àpèrè wọn padà làwa nílà ẹ̀yin ọmọ kò lè rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ a máa wò bọ̀ àwọn ẹlẹ́sìn wọn lọ bá wọn ṣàlàyé ṣùgbọ́n èyí tí wọ́n fi kún yẹn wípé wọ́n sọ pé ńgbà kábíyèsí Aláàfin wa tó a sọ pé ń máa jẹ́ Aláàfin wò tí àwọn èèyàn huhu gbọ́ ó ní òun kò sí tó bá dì ń bẹ́ wọ́n lọ rí gómìnà tí wọ́n fi lè bá ní fi òǹtẹ̀lú pé Aláàfin Ìwó la máa jẹ́ ìyẹn yà wá lẹ́nu àwa táwa wà láàfin a sì ń bẹ̀ ṣùgbọ́n ariwo tí a wá pa bá wa ó jẹ́ ọkọ̀ wa lóbìnrin. Kí ló dé tẹ̀yìn náà ò sínú ààfin mọ́ lákòókò tá a wà yìí. Lọ́pọ̀lọpọ̀ ọgbà téèyàn bá ń bá èèyàn sọ òdodo ọ̀rọ̀ tí wọ́n bá kọ́ bí ara sí i àbùkù ní bẹ́ẹ̀ bí kéèyàn tẹ̀síwájú èmi sí ìsálábùkù nítorí pé a lọ èmi àtẹnìkejì mi a pé àrẹ̀mọ pé a fẹ́ bólúwo sọ̀rọ̀ a sì pé èèyàn méjì lé wọn pé tó bọ́rọ̀ tí ń lọ o àwa fẹ́ pẹ̀tù sí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n yàn á sí láàfin Olúwo ni wọn ò bẹ́ nìkan kan já ẹ má dà sí i máa lọ àwa rí bí àbùkù làwa lèmi fi rìn ẹ̀yìn pé mi ò ní wulẹ̀ tẹ̀síwájú mọ́ torí pé kì í ṣàkọ́kọ́ tí máa fún Olúwo ní èèyàn pàṣẹ fọba o wọn fọba nímọ̀ràn ni kì í ṣe mọ̀ràn àkọ́kọ́ nu ó tó bí mọ̀ràn márùn-ún tí mo ti fún kábíyèsí tó ti gbé sẹ́gbẹ̀ẹ́ kan kọ́mọ́ bá wà á di pé mo lò ju agbára mi lọ bí ọmọ ọba ni mo fi wá kúkú ní ẹ̀yìn díẹ̀ kò pé má wà má o ṣùgbọ́n mo rí pábùkù ní kí n máa bá sọ̀rọ̀ kọ́ má tẹ̀sí tèmi lèmi fi rí ẹ̀yìn. Bàbá wa. Ara náà fẹ́ fi díẹ̀ kù nítorí pé èmi àti èkejì mi lájọ pẹ́pẹ́ ní àgbà tó kù láàfin tá a sì fẹ́ kí nǹkan bàjẹ́ la lọ jí bá bàbá wa Olúwo ìyẹ̀wò nígbà tá a bẹ̀ sọ̀rọ̀ tí wọ́n ní àwọn ọ̀bẹ nìkan kan jà á rọ̀ wọ́n pé ọmọdé ni wọ́n tòótọ́ ṣùgbọ́n ipò àgbà ni wọ́n wà àgbàlagbà yìí fọwọ́ wọ́nu ni kájọ ká lọ bá àwọn ọmọ yìí ká lọ bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n yẹ ká kọ́kọ́ sọ fún wọn náà nítorí wàá kọ wá lóminú ni wípé lẹ́yìn ìgbà tí wọ́n sọ pé àwọn ò fẹ́ kẹ́nìkẹ́ni kó lọ bá wọn sọ̀rọ̀ wọn wá ní tó bá ṣe pé àwa gan fẹ́ dọ̀yìn wọn pé táwa náà fẹ́ darapọ̀ mọ́ wọn ni ìyẹn ló tún wá gbọ́ tútù sí alọ́kàn pé tó bá ṣe pé a fẹ́ darapọ̀ mọ́ wọn ni bàbá tí wà nígbà tá a wá a rí ara wa láàrin èèyàn méjì tí ó ní ìkùnsínú
n táwa bá wá gẹ́gẹ́ bí àgbà láti wá pẹ̀tù sí wọn ṣùgbọ́n nígbà wọn tún wá sọ pé bẹ́ẹ̀ iná bá fẹ́ darapọ̀ pẹ̀lú wọn ó jẹ́ kí o kọ́ wa lómi náà. tó lédè kan lábìrin ẹ̀yìn kí ni ọ̀nà àbáyọ sí n tó wà nílẹ̀ báyìí. gẹ́gẹ́ báwa síbẹ̀ mi ṣe ronú o ọ̀nà àbáyọ ò ní pé ká pé àwọn ọ̀tọ̀kùlú á ti pè wọ́n àwọn ibot ti ṣe wàhálà lórí ẹ̀ àwọn kan ti ṣe tiwọn àwọn muslim body ti ṣe tiwọn rìpọ́ọ̀tì ti jáde lọ́dọ̀ Olúwo pé àwọn ibot sọ fún Olúwo pé ní táwọn ọmọ ọba ń fẹ́ kó bá wọn fẹ́ ṣùgbọ́n nípa pé Olúwo ọ̀fẹ́ sí bẹ́ẹ̀ ló fi rìn tẹ́ àwa rí wípé òun náà ọba ló yan bọ́ọ̀dì Ìwó board of trustee tó jẹ́ ìgbìmọ̀ tó ga jù nípò àwa sì rèé ọmọ ọba ni wá ìjòyè ọmọ ọba ni wá wà láàrin méjì ọ̀rọ̀ ìrírí tiwa ní ìsìn ni pé kí ìjọba kúkú bá ní pẹ̀tù sí ọ̀rọ̀ náà kí wọ́n kúkú pè wá wọ́n wádìí ọ̀rọ̀ lẹ́nu ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì àtàwa tá à ń bẹ láàrin kí ni pátá ti kó kí ni pátá ibot náà sì ti kó kí ìjọba ó lè mọ ibi tí ó yà sí nítorí pé àwọn ọ̀fẹ́ kílù ó dàrú àtòtá sì léṣe tìlú fi lè tùbà ti sẹ́ni pé ọtọ́rítì tí ń bẹ ní stéètì kí wọ́n dá sí i bí wọ́n bá dá sí i táwọn council of obas náà sì dá sí tí kábíyèsí jẹ́ mẹ́mbà wọn bóyá yóò gbà sí wọn lẹ́nu nítorí pé ẹnu tí àwa kọ̀ọ̀ràn mọ́ àti fẹ́ kí ló dàrú àwa ò fẹ́ kí wọ́n gbọ́rọ̀ lọ́dọ̀ gọ́fúnà láti kéèkì ó kọ ipò Olúwo Ìwó. ẹ̀fẹ̀ ká ṣèyẹ sí Aláàfin ọ̀fìn Ìwó. àwọn àfẹ́ bẹ́ẹ̀ orúkọ Olúwo tá à ń jẹ́ tẹ́lẹ̀ la fẹ́ máa jẹ́ nítorí pé ni wọ́n mọ Ìwó mọ̀ lágbàáyé. bàbá wa bí ìlú Ìwó ṣe dà bílẹ̀ Ìwó ṣe dà tí ó ṣe tùbà ọwọ́ ẹ̀yin àgbààgbà ló mọ̀ wá àwọn ò tún gbéra o á sì ṣàbẹ̀wò sí kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó àti gbọ́dọ̀ lọ yín báyìí kí wàá ní tẹ́ ẹ̀ ń retí ẹgbẹ́ bí ààbò pẹ̀lú bẹ́ẹ̀ sì kégbàjarè lórí tó ṣẹlẹ̀ yìí. àwa ń retí pé gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí bàbá tí bàbá wa ọba Abdulrasheed Àkànbí tí wọ́n jẹ́ fún gbogbo wa àwa ń retí pé kí bàbá kí wọ́n fọwọ́ wọ́nú kí wọ́n pe àwọn ọmọ yìí sí ọ̀dọ̀ wa ọmọ wọn ni wọ́n á ṣe olùdókòwàdà lórí gẹ́gẹ́ bí bàbá àwa ń retí pé kí wọ́n pè wọ́n wá sọ́dọ̀ pé ọ̀dà ẹ̀jẹ̀ àjọ ní àjọṣọyípọ̀ kí gbogbo ẹ̀ kó sì kọ́ lọ kọ́lọ́bì lọ́mú mi. lábẹ́nú sẹ́nìkan ni ò ní mọ̀ tí wọ́n wà rí pé àjàyè tó ti wà láàrin àwọn ọmọ ọba àti bàbá wọn ó ti yanjú o ẹnikẹ́ni ò ní mọ̀ bó ṣe yanjú ṣùgbọ́n àwọn ó yẹ kí wọ́n gba magnanimous pé kán kó ipò wọn gẹ́gẹ́ bí olórí ìlú gẹ́gẹ́ bí bàbá tí wọ́n jẹ́ fún àwọn ọmọ yìí kí wọ́n pè wọ́n ẹ̀yin ọmọ mi wá ẹ̀jẹ̀ àjọ ní àṣọyípọ̀. àti pàápàá pé olóyè ọmọ ọba pọ̀ láàfin tẹ́lẹ̀ wọ́n ń joyè míì láàfin wọn ò jẹ́ tàwọn ọmọ ọba kankan mọ́ torí bí ìgbà tá à ń dínkù ojoojúmọ́ ni irú wa ìbá kú tán ní ìsìn kò ní sọ lóyè ọmọ ọba kankan mọ́ nínú ààfin a sì fẹ́ kí wọ́n jẹ́ gbogbo ọmọ ọba tí wọ́n pa tì oṣooṣù ní à ń joyè ìlú náà ń jẹ oyè agbègbè
tí ọmọ ọba ní wọn ò fẹ́ jẹ mọ́, wọn ò fẹ́ kárùn hàn láàrin ìlú mọ́ nítorí pé ọmọ ọba méjì péré làwọn tá a kù a sì pọ̀ jù báyìí lọ tẹ́lẹ̀. Ara tí ń bí àwọn ọmọ nínú nìyẹn. kí n pàtàkì oyè yín ọmọ ọba ìdílé láàfin. pàtàkì àwọn oyè àwọn ọba ní ààfin ni pé a jẹ́ ẹni tí gbọ́dọ̀ máa tọ́ ọba sọ́nà. ẹ̀yin lẹ súnmọ́ Olúwo dáadáa àwọn súnmọ́ Olúwo nítorí pé Yorùbá ní ètí ọba nílé ètí ọba lóko èèyàn lẹ̀. Olúwo jókòó sáré apẹ̀rẹ̀ rẹ̀ wọn ò máa tó lọ. àwọn ọmọ ọba ìjòyè ọmọ ọba làwa gbé láàrin. ó dàbí èdè ń gbòòrò. àwa là ń gbọ́ oríṣiríṣi nǹkan tí ó ń lọ. àwa láìsí ní ọmọ onílùú tá à lè fẹ́ kí ìlú tú. tá a bá ti gbọ́ nǹkan kan tí ò fẹ́ ṣe dáadáa pẹ̀lú ààfin tàbí pẹ̀lú bàbá wa, àwa láwà nípò pé ká lọ bá bàbá ká jọ dámọ̀ràn ká jọ sọ̀rọ̀. bàbá n tá à ń gbọ́ rẹ̀ bàbá ẹ̀jẹ̀ àgbìkà báyìí ìṣe pàtàkì àwa ìjòyè ọmọ ọba ní ààfin náà yẹn ni pé ẹrù tí Olúwo bá máa rẹ̀ àwa ni ó yẹ ká kọ́kọ́ gbé sókè ká kọ́ bá fọwọ́ ti ẹrù yẹn kọ́ mọ́ bá ṣe yí dànù. ní ṣókí ẹ bá a súre fúnlẹ̀ Ìwó lápapọ̀. Lágbára Ọlọ́run ilẹ̀ Ìwó yóò gbé gbogbo wa o. àní ṣiṣẹ́ gbé o, àní ṣiṣẹ́ o, ìlú ọmọ àtùbà yóò máa tùṣẹ́ o, ìlú ọmọ kún níkun ayọ̀, ìtẹ̀síwájú tí ó bẹ̀rẹ̀ yóò máa tẹ̀síwájú. Lágbára Ọlọ́run àní pẹ̀dín o, ìgbà wa máa lé àwọn olè ìtẹ̀síwájú ọmọ bá lù. àní rí ikú òjijì o lọ́wọ́ ti wá o. ẹ̀mí Olúwo yóò gùn o. Ìwó ò ní bàjẹ́ o, ààfin ò ní gbóná mọ́ Olúwo o, gbogbo nǹkan yóò máa tùbà yóò máa tùṣẹ́. ìlọsíwájú lóríṣiríṣi ìlọsíwájú ó túbọ̀ tẹ̀síwájú. ìlú wa náà kò ní dàrú o, ìlú wa kò ní bàjẹ́ o, àlàáfíà Elédùmarè yóò sì máa jọba nínú ìlú. ẹ̀mí ọba gùn o, ọmọdé ni wọ́n dàgbà lórí àpèrè, wọ́n dàgbà. ìwọ tẹ̀síwájú á sì máa gbé nǹkan rere sí nínú ìlú. ẹ ṣé o rò pé ńgbà míì táwọn tó yẹjú sí yín ní orí ọ̀rọ̀ tí ń lọ ní ilẹ̀ Ìwó ó lè bá a dà rò pé ẹ̀mí jẹ́ wa. Lágbára Ọlọ́run ẹ ṣé o. á dìde sí i. ẹ kú ètò ẹ kú ààtò ìlú kò ní bàjẹ́ lórí yín o, ẹ tẹ̀lé ìpẹ́ o. àdúpẹ́ lọ́wọ́ yín fún ìtọpinpin láti lè mú kí gbogbo ẹ̀ kó lọ sí kọ́jẹ́rodò lọ́ọ́ mú mi kí àlàáfíà kó lè padà pàápàá jùlọ láàrin àwọn ọmọ ọba àti bàbá wa. Olúwa yóò máa fún yín ṣe o, ẹ máa tẹ̀síwájú o. ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe wù wá. Ọọ̀ni lọ́ba tilẹ̀ Ifẹ̀, Aláàfin lọ́ba Àtọ̀yọ́, Olúwo tilẹ̀ Ìwó kò yí padà, Ààrẹ Àgbàṣàgà ló kọ́ tèmi. ẹ máa yọ̀tọ̀ mi ire o.